Mo ṣe la boru ẹ la boye, mo ṣe la boye bó ṣiṣẹ́ o. Àtìgbà tí mo ti mọ̀ títọ́ lọ́ba òkè ṣe tán fìtílà mi. Tẹnu kọ́ tètè bọ́ọ̀lì kọ́, mo bọ́ lóko ẹrú èmi náà ni. Gbogbo bí mo ṣe ń lọ sókè sódò, orí ìfẹ́ ìran mi náà ni. Ìbànújẹ́ ńlá ló jẹ́ lọ́kàn mi àti ríran o, máa wí máa rò. Àwọn alálẹ̀ ló ta mí jí, orí ìfòkúkọ ní akọ́ sórí. Ó dé wo oríṣà ká má rí, ewúrẹ́ ò lè gbó bí ajá, láéláéláé ó láéláé. Wọ́n ṣá ti gbìyànjú tó báyìí. Ìran mi ò gbọ́dọ̀ parun, ìfẹ́ ìran mi ni mo ní, bí mo ṣe ń pariwo. Àjò lè dùn títí, onílé má relé, onílé má relé rẹ̀, ẹ̀yin tẹ́tí sùn ẹ jí. Ilé ti yá o, ilé lànà sí mi o. Torí pé mi ò jẹ́ fìyà ẹlòmíì ṣe yá mi o. Tiwantiwa ni kókó, ìfẹ́ ìran mi ni mo sọ. Ẹ káàbọ̀ sórí ètò. Ìfẹ́ ìran mi o. Àjò lè dùn títí, onílé má relé, onílé má relé rẹ̀, ẹ̀yin tẹ́tí sùn ẹ jí. Ilé ti yá o, ilé lànà sí mi oko. Torí pé mi ò jẹ́ fìyà ẹlòmíì ṣe yá mi o. Tiwantiwa ni kókó. Mi máa lọ lọ́hùn, ilẹ̀ bẹ́ẹ̀ sọ tí ò ní máa dákẹ́jà màmá lọ lọ́hùn. Lọ́kẹ́yìn rò pé ṣe ká àforíjì dọ̀dọ̀ lọ́hùn. Ẹ ti bú wa lẹ́yìn tẹ́lẹ̀ rí wẹ́ ń ṣe bẹni ọlọ́hùn. Lójú yòrò fọ́ọ̀gbọ́n nìyẹn ọgbọ́n àbòsí ìbínú ọlọ́hùn. Òrìṣà ṣe ìyẹn káàbọ̀ sórí ètò. Ẹ ti mọ̀ pé mi ilé porúkọ yẹn. Mo ti fi dájọ́ yín lẹ̀ ìjọta ó pàdé ọlọ́hun. Orínú mi ó dẹ̀rọ kan mi yá ọ̀làwù ọlọ́hun. Àníyàn mi sọ́mọ́lá kejì ló fi ṣe dájọ́ ọlọ́hun. Bí má sọ pé kó bàjẹ́ fún kí wá lè mi ọlọ́hun. Ọ̀rọ̀ gbogbo wa. Ọlọ́run ló ń tó Ajíbọ́lá. Ẹ̀yin ọ̀rẹ́ mi àti ẹ̀. Ọ̀rọ̀ gbogbo wa kọ́lọ́njọ́ dá àjọṣe dúpẹ́ fọlọ́hun. A kí gbogbo wa. A kú ọjọ́ méjì mẹ́ta kan. A kú bójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ gbogbo wa. A kú gbìyànjú, Olódùmarè á dá adé gbìyànjú aládé. Àkúkú nírò ń gbé sọnù bí ò ṣe bí ọmọ. Ìmọ̀tẹ́rò ọ̀tá kò ní ṣẹ lórí wa. Gbogbo ibi tí a bá ti ń dé, àánú Ọlọ́run, ìkẹ́ Ọlọ́run, orí àjẹǹjẹ tán Olódùmarè. Nítorí pé àwa mọ rírì oore tọ́ba adániwáyé ṣe nínú ayé títí wa. Àwa ò lè sọ tàwọn ọ̀tá o. Àwa òkùnkú mọ̀tá. Ọba adániwáyé ló dá ọ̀tá mọ̀. Bọ̀ ọ̀tá tó ń ṣe bí ọ̀rẹ́ sí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́. Èyí tó ń ṣe bí ọ̀tá. Olódùmarè ìwọ ló mọ gbogbo wọn. Má fi mí sílẹ̀ fọ́tá mú o. Gbogbo ète ọ̀tá lórí mi, Olódùmarè ẹ jẹ́ kó di asán. Gbogbo ibi tí wọ́n bá ti ń péjọ nítorí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́, tí wọ́n bá ti ń dé ète aburú kan lórí mi, wọ́n lá pé mi ní alágbára kan lẹ́yìn ìwọ ọba Olódùmarè. Kò sẹ́ni tó ń gbani lẹ́yìn ìwọ Olódùmarè. Kò sẹ́ni tó ń lani lẹ́yìn ìwọ Olódùmarè. Kò sí ẹni tí àánú wà ní ọ̀dọ̀ ẹ̀ tó kọjá ìwọ ọba adániwáyé. Tá bá rí ọkùnrin tàbóbìnrin tàbọmọdé tàbágbàlagbà tí wọ́n bá sọ pé ó kubi tí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnnìkẹ́ Àṣàbí Àdè pé ó kubi tí mo fẹ́ gbà, Olódùmarè má mú mi, má fi mí sílẹ̀ fáwọn tó máa mú mi o. Wọlá pé ìwọ ni mo gbójúlé, ìwọ ni mo faratì. Kò
kò sí ẹnìkan tá a lè gbójúlé tó kọjá Olódùmarè, kò dẹ̀ sẹ́ni tá a lè farati tó kọjá ẹ̀. Wọ́n láà pé wọ́n ní ọba alágbára, kò sẹ́ni tó nágbára tó ẹ. Ìwọ làrí ìrú àlà, ọba àmọ̀ṣehùn, ọba alábẹ́nú à ń sá sí, ọba abìyẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀, ọba tó táyé rọ bí agogo, ọba àfẹ́, ọba tí ò ń ṣẹgbẹ́ pásítọ̀, tí ò ń ṣẹgbẹ́ àfáà, tí ò ń ṣẹgbẹ́ babaláwo, ọba adákẹ́jà, ọba mọ̀ṣẹ́ta ní òbí mi, ọba àkẹ́, kábíyèsí yín ní sánmọ̀, àwa ọ̀rẹ́ ní tá a lè fi wé o, kò sẹ́ni tá a lè fi wé, nítorí pé kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o, ó tóbi o, kò sẹ́ni tá a lè fi ṣàkàwé rẹ̀ o, ó tóbi o, ọba tó tóbi ni. Yétúndé ẹ káàbọ̀ sórí ètò, mo kí yín. Ẹ pè mí kórí mi wú o, ìfakànyìn sọlá. Olódùmarè, ìwọ lọba olódù tó máa re, ìwọ lálábẹ́nú à ń sá sí, ọba abìyẹ́ gbọ̀rọ̀gbọ̀rọ̀, ọba àánú, ọba tó ṣe pé ẹni tó bá fẹ́ ló ń ṣoore fún, ọba tó ṣe pé ẹni tó bá wùn òun ló ń bù lọ́mọ, ọba tó wò ṣùṣù tó fẹ́ni tó pé sílẹ̀ tó ń lọ fẹ́ni tí ò pé ní nǹkan, ọba tó wò ṣùṣù tó ṣe pé ẹlòmíì ò gan ò ní bèrè nǹkan kan lọ́dọ̀ ẹ̀, á dẹ̀ sọ pé àní mo yọ̀ọ̀da fún ẹ, ẹrú mi ní ẹ, olùjọ́sìn fún mi ni wọ́. Àkí gbogbo wa, Olódùmarè àánú Ọlọ́run kó má kó láyé gbogbo wa. Mo fi àsìkò ìrántí ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà, ẹ̀pọ̀n ọkọ̀ Fúlàní àlébọ̀ lẹ́yìn Jagunlabi lára wájú, ọ̀gá tiwa, bàbá tiwa, ẹ̀gbọ́n tiwa, èèyàn tiwa, mẹ̀sáyà ilẹ̀ Yorùbá, ànábì ilẹ̀ Yorùbá, Jésù Kristi ilẹ̀ Yorùbá, Ọ̀rúnmìlà ilẹ̀ Yorùbá, Ìgbòho Òòṣà, àníwá yín tí o, iwájú lọ láyín máa lọ. Ọba torí nǹkan ṣe nǹkan lọ́ba dániwáyé, ìfiyín pamọ́, ó fi yín pamọ́ torí ọ̀tá ni, ọ̀tá ò dẹ̀ ní rí yín mú. Mo kí bàbá Akíntóyè náà, àníwá yín tì, bàbá tiwa tí ò bá lé jẹ́, tí ò dá lérú, bàbá tiwa tó dàgbà, tí ò dàgbà yà, tí ò dàgbà òṣì, tí ò dàgbà rédérédé, tí ò dàgbà rádáradá, akíyín o. Mo wá kí ẹni mi kan, èèyàn mi pàtàkì, ọmọ ọkọ Yorùbá, akíkanjú ọkùnrin ogun akíkanjú ọkùnrin ogun àwọn àfáà kan tiẹ̀ ti sọ mí lórúkọ, wọ́n lèmi níyàwó ta lọ́lọ́hún mo ní tá ẹ bá jẹ́ kí housewife ta lọ́lọ́hún gba yín mú ẹ̀ ní dúró wò tán, ìyàwó ta lọ́lọ́hún mo ní ẹ ṣe, orúkọ tẹ́ ẹ bá pè mí mo kúkú ń jẹ́ yín, kò sí ohun tẹ́ ẹ pè mí tí mi ń jẹ́. Mo wá fi àsìkò ìrántí ta lọ́lọ́hún, ìṣọ́lọ́run àbọ̀ Ọlọ́run ẹ má ka kúrò lórí ẹ̀ o, ẹ jẹ́ kó dé wá bá wa láyọ̀. Gbogbo pé wọ́n fi pamọ́, wọ́n dìtẹ̀ ní ẹ̀ síbì kan, ó yé Ọlọ́run. Olódùmarè ọba afinipamọ́ nítorí àwọn nǹkan kan ni, ọba ètò ni, nítorí ètò ẹ̀ ti parí lórí gbogbo wa. Bó ṣe wùn ló ń ṣọlá, bó ṣe wùn ló ń ṣọlá. Olódùmarè á bá mi ṣọ́ ta lọ́lọ́run dé, á dẹ̀ ṣọ́ àwa náà, á dé wá bá wa láyọ̀. Àánú ọlọ́ìkẹ́ Ọlọ́run ní ká kó lórí gbogbo wa. Ó ti rí bí àṣẹ ti gùn láháúlẹ̀ wà láàkó àtàyè lábẹ́lá lè lásìm. Mo kí gbogbo ẹ̀yin àfáà nílẹ̀ Yorùbá, mo kí pásítọ̀, bẹ́ẹ̀ ni mo dẹ̀ kí ẹlẹ́sìn Yorùbá náà pé mo ṣe ẹ̀làbọ̀rú, mo ṣe ẹ̀làbọ̀yè, mo ṣe ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣe, mo ṣogbó atọ́ asúre wòlíwò fún ojú òní tiwa, a ṣe é ṣe fún wa, fún àǹfààní gbogbo ẹ̀yin àáfàá kọ̀ọ̀kan tí ẹ máa ń pè mí. So ẹlòmíì á pè mí, á kàn sọ nǹkan tó bá fẹ́ ṣá, fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ ń sọ pé àáfàá mi kan wọ́n pè mí, ìgbà tán kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ṣe voice note ìbínú, wọ́n fi bínú sọ̀rọ̀.
wọ́n láwọn ò mọ báwọn tiẹ̀ ṣe fẹ́ kí mi bóyá káwọn ṣe sàlámà lékún o bóyá eriwo ìyà òṣìwà tá a máa ń sọ yẹn tàbí ẹ̀làbọ̀rú tá a máa ń sọ yẹn wọ́n ṣàbù mi so mo wá ṣe voice note padà pé ṣó wá dáa pé kí n fi eléyìí kí n fi dá padà fún yín kò yẹ kó rí bẹ́ẹ̀ wọ́n wá sọ́nu voice note yẹn pé ẹni tó bá fẹ́ wá private chat mi ó yẹ kẹ́nìyẹn mọ̀ pé ẹni tóun ń lọ báyìí ṣẹ́ni tó nẹ́kọ̀ọ́ ni àbẹ́ni tí ò nẹ́kọ̀ọ́ béèyàn bá ṣe gbé wá òun ló ṣe máa gbà lọ́dọ̀ mi ni ọlọ́run bó bá gbé wá ní tútù máa fún ẹ tútù bọ̀ tó bá gbé wá ń gbígbóná wàláhì ó ń hìtì gan nílẹ̀ nítorí pé Yorùbá ni mí Yorùbá nìran mi gbogbo èyí tí ọ̀rọ̀ èmi Fákànyìn Sọ́lá Ọ̀ṣúnnìkẹ́ tó ń ṣe ní ha hìhìn èmi àtàfà mi yìí sọ̀rọ̀ gan wọ́n wá understand ó padà yé wọn mo ní bẹ́ẹ̀ ṣe wo èmi tẹ́ ẹ bá ń sọ àdá ọ̀bẹ sókè nígbàgbà ibi pẹlẹbẹ ló máa fi lélẹ̀ nítorí pé mo dúró fún ìran mi mo mà nífẹ̀ẹ́ ìran mi o mo nífẹ̀ẹ́ Yorùbá tó pọ̀ mo lọ́ọ̀fù ìran mi gan tí ò kéré rárá mi wá nítorí ẹdẹ kí n bẹ ẹdẹ jẹ́ nítorí pé at any time lẹdẹ lè lé mi ẹdẹ ni máa padà sí púpọ̀ nínú àwọn àfáà tán ti ń private chat mi kò sí ohun tẹ́ ẹ lè sọ fún wọn látara pé èpè tán ti fi bro tí wọ́n ọ̀pù yẹn èpè yẹn wọ́n á padà ṣẹ wọ́n máa dẹ èpè sílẹ̀ èpè mo dẹ̀ sọ live chat mi náà tí mo ṣe lọ mo ní tẹ́ ẹ bá wọ under comment ẹ máa rí Grace aṣàdúrà ẹ máa rí Joy aṣàdúrà ẹ máa rí Tolúlọpẹ́ aṣàdúrà ẹ máa rí kinní kan Jesus aṣàdúrà tẹ́ ẹ bá tún wonder comment ẹ máa rí Ifá tó kí aṣàdúrà Ifá kinní kan wọn aṣàdúrà tẹ́ ẹ bá tún wá wo Sàkúnlọ́sà ọmọ ọkọ Yorùbá tó bá jẹ́ ó lè sọ pé òun Adébáyọ̀ Gbàdàmọ́sí Adébáyọ̀ kinní kan àmọ́ ṣá tó bá ti wá kú bí àbùdù èpè náà máa ń gbédè o èmi rẹ̀ sọ fún pé ẹrù tẹ́ ẹ bá ti lè dágbé òun ni kẹ́ ẹ dì nítorí èmi Fákànyìn Sọ́lá Ọ̀ṣúnnìkẹ́ nítorí pé social media tá a wà yìí ohun tẹ́nibọ̀dì bá fẹ́ ṣe ń bẹ̀ ló máa ṣe ó dẹ̀ gba olè ó gbọ̀lẹ̀ ìrìn àjò tí kálukú wá bá wá síbẹ̀ òun ló máa rí so mi rò pé péèjì ẹnìkan wà fún another person ìwọ tó bá rí pé ohun tí wọ́n sọ bí kò bẹ́ẹ̀ lára mu wàá tú ẹ̀ lọ sókè ò ní ṣòkò dá sí rárá tó bá kàn rán pé kẹ́ tún máa fi ẹrù kó ohun tí ò ń ṣe tiyín kẹ́ máa kó lọ lé nítorí pé kò sí ohun tẹ́ ẹ sọ sẹ́mi èyí tó jù yẹn lọ á dé báyìí ẹ má wàá joyè bàbá ló mu sàn ọmọlẹ́yìn kan àwọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì tó ṣe pé amukun mẹ́kọ̀ọ́ ní tọ́pọlọ ẹ̀ tó ti kó virus ìyẹn lè ní òun kìíní kan ìyẹn náà débẹ̀ á sọ̀rọ̀ oríṣiríṣi ni mo máa ń rí mo kàn máa wò ní ìwọ tó ṣe pé wọ́n ti ọpọlọ ẹ ti lukodate nítorí pé torí ẹ bá pé tó ojú ọmọ ọkọ Yorùbá bíi tiwa báyìí wọ́n náà wàá stand fúnra ẹ wàá dúró fúnra ẹ wàá sọ pé nǹkan kan ìmìmì kan ò ní mí ìran ẹ ìran tèmi jẹ mí lógún omi ìsọ ẹ̀yìn àsáwọ̀ o tí wọ́n ti fi brainwash tí wọ́n ti fi dọpọlọ yín rú tọpọlọ yín tó ti dàrú tí ò ṣiṣẹ́ mọ́ o ní èmi bẹ́ẹ̀ mi ṣe wà yìí kò sírú nǹkan tó o lè sọ má rí ìran mi fín ni so má rí ìran mi fín òun ni ti tọ̀dọ̀ ti tèmi. onílé má relé ẹ ó àtìgbà tí mo ti mọ̀ títọ́ lọ́ba òkèjì tán fìtílà mi tẹnu kọ́ tètè bọ́ọ̀lù mo bọ́ lóko ẹrú èmi náà ni. mo ní confidence mo ṣe ń lọ sókè sódò mo ń sọ̀rọ̀ ìbànújẹ́ tí ńlá mo tún ní confidence tí mo ń sọ ibẹ̀ mo ń jẹ́ Ìfákànyìn Sọ́lá Ọ̀ṣúnnìkẹ́. alẹ́ ló ta mí jí. so ọpọlọ àwọn tí ò pé kó lè máa ṣiṣẹ́ ni mo ṣe tún play orin yẹn. ṣé ẹ rò pé eré ni kì í ṣeré mo stand fún ìran mi
ìran mi jọ mí lógún, mo nífẹ̀ẹ́ ìran mi to the core. Nítorí pé ó ní tọmọdé bá ń gégi nígbó àwọn àgbà ló mọbi tó máa wó sí. Fúlàní ń pọ́ǹpà ìran ẹ̀, Haúsá ń pọ́ǹpà ìran ẹ̀, Yíbò ń pọ́ǹpà ìran ẹ̀, kí wá lè mi. Ọ̀pọ̀lọpọ̀ àfà ó yẹ kẹ́ ẹ máa defend Islam no o. Èmi kọ́ mo ní Islam o. Kí n sọ fún yín kí kálukú Islam kì í ṣe ti tèmi o. Ogún ilé bàbá mi kọ́ ní Islam, kì í ṣogún ilé ìyá mi. Àwọn tí wọ́n ní Islam tí wọ́n ní ẹ̀sìn yìí àwọn náà mọ bó ṣe máa pàmpẹ̀ ní inú ìran wọn lọ́hùn. Àní ti tèmi ní Yorùbá ni mí, Yorùbá nìran mi. Àtijọ́ tí mo dẹ̀ ti ń ṣètò mi kì í ṣe pé mo gbé Kùránì síwájú, mi ń gbádìí ti síwájú. Èmi ò bá yín sọ̀rọ̀ ẹ̀sìn, kò sí ìtókàn mi pẹ̀lú ẹ̀sìn tẹ́ ń sọ̀rọ̀ kò sí ìtókàn èmi. Àníran ti tèmi òun lójó èmi lógún o. Nítorí pé tí orí ọmọ ọkọ Yorùbá mi bá pé tọpọlọ yín bá ṣiṣẹ́ tó ẹ̀ ti mú kun mẹ́kọ, ó yẹ kẹ́ ẹ sunrun mẹ́ta tọmọ ẹ̀dá ń sùn. Ẹ sùn káàkà, ẹ fọ̀tún sùn, ẹ fòsì sùn. Kẹ́ ẹ wá ti fùrọ̀ ronú tílé bá dá. Kẹ́ ẹ wò ó pé ṣé ìran nìran Yorùbá ni àbí àdàmọ̀dì? Ṣé Olódùmarè dá ògùn mọ́ Yorùbá ni àbí àsáwọ̀ nìran Yorùbá nínú gbogbo ran? Nítorí pé Yorùbá dùn lédè, ó dùn láṣà, ó dùn ní gbogbo nǹkan. Tá a bá wá rí ìwọ tó ṣe é pé o ti fi ti ẹni ẹlẹ́ni ìran oníran, òun ló kó sí gbogbo agbárí gbogbo ọpọlọ. Wọ́n dẹ̀ ti sọ fún ẹ pé ohun tó jẹ́ran Yorùbá apààyàn ni àwọn ìran títí wá. Ìran títí wo nẹ́sì, ìran títí wá àwọn ni wọ́n ń gérí, ìran títí wá àwọn ni wọ́n ń ṣe léyìí. Gbogbo àwọn ancestors tó ń ti rán sí wa gẹ́gẹ́ bọ́n ṣe rán ànábì Muhammad sálá tó rán sílẹ̀ Lárúbáwá, tí wọ́n rán Jésù sí àwọn yéwè bí wọ́n dẹ̀ rán wọn sí, bó ṣe rán gbogbo wọn káàkiri, bó ṣe rán Ibrahim, bó ṣe rán Yísá, bó ṣe rán Musa, bó ṣe rán gbogbo wọn káàkiri, bẹ́ẹ̀ náà ló rán Ọ̀rúnmìlà sọ́dọ̀ tí wọ́n ń bíbá yìí o. However, torí ẹ̀ ni wọ́n ṣe pa history rẹ̀ ní school, nítorí pé history ó ń ṣe púpọ̀ lọ́rọ̀ ẹ̀dá, ó ń ṣe púpọ̀ nínú ọ̀rọ̀ ọ̀ràn. Wọ́n mọ̀ọ́mọ̀ parẹ́ ni wọ́n yọwọ́ kílà kó Yorùbá kúrò, nítorí pé tí wọn ò bá parẹ́ gbogbo àwọn ọmọ kéékèèké náà máa sọ history yẹn fún, nítorí pé kí tí wọ́n lè lékè. Ẹnìkan wá gbé story book wá gbé lé mi lórí tẹ́mi, ṣé yẹn lè sọ pé kí n má rántí ìran mi? Ọmọ ọkọ máa rántí ìran yìí, kò sí bó ṣe lè jẹ́. Wọ́n mọ̀ mí lé, wọ́n mọ̀ mí ń ta ní ṣọ́ọ̀bù mi, nítorí pé tó bá ti ń ṣe èrè ìran ẹ o lè bá fi ìran ẹ tàfàlà, má sòṣì ọ̀rọ̀ sí Yorùbá o. Wọ́n mọ èmi dáadáa. Gbogbo oníran ló ń rà bàbá ran ẹ̀. Wọ́n gba èdè lẹ́nu wa, wọ́n gba àṣà. Òun náà rèé, ibi àti bára wa rèé, ibi ajá sí fúngbà díẹ̀ tí ẹ lélẹ́yìí, fúngbà díẹ̀ ń tọ̀dọ̀ mi. Bọ̀ àwọn kan wà tó ṣe pé wọn ò tiẹ̀ rí, wọn ò rórí rò ní ọnú ọpọlọ wọn lọ́gbà Yorùbá ní wá lóòótọ́. Ṣé tá a bá ṣe ẹ̀sìn kò sọ pé ká gbàgbé ìran wa, kò sọ pé ká gbàgbé orírun wa? Ṣé o mọ orúkọ tó ń pa àwọn ọ̀ràn ẹ tí wọ́n ní kó o máa pè wọ́n? Ṣé o mọ orúkọ tó ń pè wọ́n? Kò ní pẹ́ kó tó yí ẹ, nítorí pé wọ́n fi ẹ́ gbá front fúnra ẹni, tó bá yá wọn máa yọ ṣọ́ọ̀kì lẹ́sẹ̀. Sórí gbogbo àwọn tó ń wò ní elders nínú ẹ̀sìn yẹn, tó ń wò ní elders àwọn elders wa, ẹ̀yin anakumulai, ẹ̀yin Jesus name gẹ̀yìn kan wẹ̀lì, tó ń wò ní elders yẹn, wọ́n fẹ́ mú ẹ sọ́wọ́ ni, nítorí pé wọ́n rán yín sí ìran yín pé ẹ máa lọ tákù wọn, ẹ máa lọ dà wọ́n láàmú, ẹ máa lọ ní wọ́n lára. À ń jàjẹ́ sí ni tó dẹ̀ ṣe pé wọ́n ní ohun tó wà ní máìdí tiwọn. Ẹgbọ́n àtijọ́ táláyé ti dáyé, ẹnìkan lè jàfẹ́ sí kan, ṣẹ́nìkan lè gbèjọ Ọlọ́run, kò possible. Tá a bá wá rí pé ìjà kan wọ́n ń jà nítorí ẹ̀sìn, ó wá yẹ kéèyàn lọ wo ẹ̀sìn yẹn pé ṣé ẹ̀sìn yìí lóòótọ́, ṣé nítorí ìtọ́lọ́run àtànábì ni
àbí wọ́n kàn fi ẹ̀sìn yẹn ṣé ó ní background kan tó wà nínú ẹ̀sìn yẹn, ṣé ó ní nǹkan tí wọ́n ń ṣe nínú ẹ̀sìn yẹn, ṣé ó ní purpose of nǹkan tí wọ́n gbé ẹ̀sìn yìí lé lórí pé tá a bá ti ṣe báyà máa achieve eléyìí. tá a bá wá rí wọ ọmọ ọkọ Yorùbá tá a bá ń sọ̀rọ̀ ọ̀rọ̀ yẹn kò máa ń yí ẹ dáadáa. ò bá dẹ̀ wá tẹ́tí tó bá kàn án kó tẹ́tí ẹ tún máa pè mí ẹ máa sọ̀rọ̀ àlùfáàǹṣà kò yé yín ni nítorí ọmọ ti dàpọ̀ ní wọ́ọ̀dù. gbogbo àwọn ọmọ àlè tànà gbogbo àwọn ọmọ àlè títànà gbogbo wọn ti dàgbà, àwọn náà wá ya wèrè lọ́sàn-án gan yìí. gbogbo àwọn ọmọ àlè títànà ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ mo dúpẹ́ ọpọ́ náà ń ṣe mí ní Yorùbá bọ̀ wọ́n ní tínú ilé kan bá ń tòrò ọmọ àlè ibẹ̀ ni ò tí ì dàgbà, àwọn ọmọ àlè ti dàgbà ń sin o. ṣé ẹ rí pọ́mọ àlè ló tún wá ń fi àparí iṣu hàn onílé títí wá, kì í ṣàlejò náà fi hàn mọ́ o, wọ́n ń fi àparí iṣu wọ́n fi hàn onílé títí wá. wọ́n ń rẹwà jẹ àsọ̀rọ̀, wọ́n ń rẹwà tà àsọ̀rọ̀, wọ́n tún fẹ́ máa rẹwà pa báyìí. ẹ wá wo àsìkò tí Yorùbá jí, Yorùbá ti wá jí, orí Yorùbá ti pé, làákàyè wá ti ṣiṣẹ́. àná kan wọ́n ní kò sífẹ̀ẹ́, ẹnu Yorùbá òkò, ẹnu Yorùbá ti wá kó o nítorí pé ẹ̀kọ́ ti ń fojú múmu hàn. Yorùbá náà ti ń rí i pé àwọn àgbààgbà bó àwọn ọmọdé ṣe ń gégi nígbó, àwọn àgbà wá ń gobi tó fẹ́ wó sí. Yorùbá ò sí nínú ẹni tí èèyàn kan lè máa gùn gàràgàràgàràgàrà tí Yorùbá bá fọwọ́ lẹ́rán tó ń wò ṣe ó fẹ́ wo bí tọ́rọ̀ yẹn fẹ́ land sí ni. bàbá mi Ifádáre ẹ káàbọ̀ sórí ètò, mo ṣògbó àtọyín àsúre wo ìwò fún. kí ló dé tó ṣe pé ẹ̀yin ìran kan wà tẹ́ ẹ ti papọ̀ mọ́ Yorùbá tó dẹ̀ ṣe pọ́ mọ àlè ní kàńdá ní àsáwọ̀ ní Yorùbá dẹ̀ bọ̀ wọ́n níbẹ̀ bá tàkìtì wẹ bí ẹlẹ́bí ẹ máa tàkìtì bọ́ta ni ẹ̀ ń rò pọ̀ ara yín mọ́ wa ni pé Yorùbá ni àwa dẹ̀ mọ̀ pé kì í ṣe Yorùbá, àmọ̀pọ̀ mọ́ àlè níyìn ẹ̀ sínú Yorùbá rárá. ẹ wá lọ ẹsẹ̀ pọ̀ máwọn ọmọ ọkọ tẹ́bí ti pa tẹ́ ti febi pa tó yẹ pé àjẹ́dá yìí náà ni pé tẹ́bí bá ti pa wọ́n kú ẹ̀ lè máa rí wọn lò ránṣẹ́. ẹ papọ̀ mọ́ wọn ojúlówó ọmọ ọkọ, ẹ wá joyè ìdààmú ìgboro, ìdààmú àdúgbò, ìdààmú horo sí horo. ẹlòmíì orúkọ ẹ̀ méjèèjì ó lè jẹ́ Akíntúndé Adéṣọlá ní jẹ́, kò ń ṣe Yorùbá o, kò dẹ̀ sẹ́jọ́ lọ́wọ́ ṣọ́pọ̀lọpọ̀ ọmọlémọ́ ni, ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọmọlémọ́ gbà tó ṣe pọ́ ọmọ àlè ni wọ́n, ọmọ àlè ni wọ́n. àwọn bàbá ti wá finú wénú ni òun náà fi wá ń jẹ́wọ́. ẹ wò gbésí ayé táwọn bàbá wa lò pẹ̀lú wọn, àwọn bàbá wa lo ìfẹ́, wọ́n gba ìfẹ́ láyè. ẹ wá wo bí tá a ti bára wa, bí wọ́n ṣe gun àwọn bàbá wa bàṣàbàṣàbàṣà, wọ́n ti rò pé àwọn ọmọ náà wọ́n máa rí wọn gùn bẹ́ẹ̀. bèbí ti ṣẹ́jú o, bèbí padà ṣẹ́jú, last bèbí padà ṣẹ́jú nítorí pé ìgbà tá a bá fi wíkà òun la máa fi sán. àwọn ọmọ ọkọ ti dàpọ̀ mọ́ máa lè tẹ́lẹ̀ tí bá rí ẹni tó sọ̀rọ̀ màá wò pé ṣé ọmọ Yorùbá náà dẹ̀ màá kọ́kọ́ máa wá ṣé Yorùbá wà ṣé kò wá understand bí ó ti wá yé mi, ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni ó pàpà yé mi pé àwọn ọmọ àlè, àwọn ọ̀ràn kíran atọ̀húnrìn wá, àwọn ọmọ tó ṣe pé àwọn tó ṣe pé ẹni ẹ̀ ń jírí ẹni ẹ̀ ń jí kò ní wọn ẹni ẹ̀ jírí padà lọ́sùn. wọ́n á dẹ̀ máa sọ pé Yorùbá làwọn, wọn ń ṣe Yorùbá o, nítorí pé ọmọ ọkọ Yorùbá kò lè bínú pé a ṣe ń sọ̀rọ̀ a ṣe dúró fún Yorùbá. ọmọ àlè lẹ máa rí tó máa takò wá, tó máa kọ́mẹ̀ntì olórí burúkú, tó máa sọ̀sọ́kúsọ ọ̀rọ̀. kò dé ṣọ̀dọ̀ tèmi nìkan náà ni wọ́n ní fake page lóríṣiríṣi tó máa ń lò, wọn wá ní lórúkọ ẹyọ kan ṣoṣo, wọ́n dà wọ́n sọ online ni ìgbà tó ṣe pẹ́rú ni wọ́n, ẹrú ni wọ́n, nítorí àwọn ọmọ lélẹ́yìí.
ọmọ ọkọ Yorùbá kan kò lè fẹ́ sọ pé torí àti jẹ tòun tàbí nítorí pé kó ba lè ba tẹ̀dẹ̀ ẹgbẹ́ kejì jẹ́ wọ́n wá lọ kọ́ gbogbo àwọn ọmọ ọlọ́mọ wọ́n ní kán ṣí péjì lóríṣiríṣi kan máa fi búyàn ẹ wá rò pé bẹ́ẹ̀ bébì látẹ̀ni lọ́dọ̀ọ́lá elédùà lórí mi iṣẹ́ ọba adániwáyé lórí mi iṣẹ́ àwọn alálẹ̀ ló dìde sọ̀rọ̀ ti tèmi nítorí pé ẹ ti wò pé tẹ́ ẹ bá fún mi ní frustration ní gbogbo ìgbà yẹn màá sí mi láéláé ikú òjijì ò ní pa mí ẹni bá ní ikú ẹ máa ṣáájú mi kú o gbogbo ẹni bá ti ro ikú sí èmi Fákànyìnsọ́lá Ọ̀ṣúnìkẹ́ ẹ máa ṣáájú mi kú ni nítorí pé lẹ́tà tẹ ẹ kọ òun lẹ máa gbé sí ẹ. àwọn ọmọ àlè ti dàgbà nílẹ̀ Yorùbá àwọn ọmọ àlè àwọn ọmọ kò mọlé àwọn ọmọ kò ní bàbá kò mọ bàbá kò mọ nǹkan kan wọ́n kàn wà jobless wọ́n ti wá sọ wọ́n di irinṣẹ́ ọwá irinṣẹ́ ẹrú ọwá kì í ṣe ẹrú ọwá rẹkọ̀dó kì í ṣerú àwọn yẹn o àwọn lẹ máa rí tí wọ́n máa tákù ọmọ Yorùbá kẹ́ ẹ tó sọ̀rọ̀ kan báyìí ó ti di gbàgbós wọ́n máa kó fún yín ni àwọn ọmọ àlè àwọn ọmọ àtọ̀hún from bush to bush àwọn ọmọ tó yẹ pé ẹranko ni wọ́n ẹranko làwọn bàbá ńlá kú wọn tó bí wọn àwọn náà wá ń hùwà ẹranko ṣebí tá ẹ bá tiẹ̀ jẹ ẹranko ṣe bẹ́ẹ̀ ti wà láàrin èèyàn ẹ ti wà láàrin àwọn ọmọ kó yẹ kẹ́ ẹ kú ọmọlúàbí àmọ́ ṣá àtòró ló bẹ́ṣin àtòró ló bẹ́ṣin yín tí ò bá wá jẹ́ bẹ́ẹ̀ àná kan ìgbà tó máa yẹ Adéyẹmọ dìde táwa náà rí pé a nífẹ̀ẹ́ ràn wá dọ́kàndọ́kàn ta support kò sí ohun tí àwọn àfáàlẹ̀ Yorùbá tí wọ́n fi mí wé tán kò sí nǹkan tí wọ́n sọ sí mi tán kò sí irú èébú tí wọ́n bú tán tá bá fẹ́ gba Yorùbá dé sàn kí ló kàn wọ́ ṣé wọ́n jẹ́ kí mo ní ọmọ ọkọ Yorùbá ni mí àbí nítorí yúnífọ́ọ̀mù tí mo wọ̀ àbí nítorí kọ́píkọ́pí aṣọ Lárúbáwá tí mo gbé sára lẹ fi wò ó pé ìgbà tí n bá ti rí báyìí o mo ti kúrò nínú ìran Yorùbá ẹ padà òdì àdáni Yorùbá ni mí tòdì kọ́ Yorùbá ni mí Yorùbá nìran mi mò ń sọ fún yín pé both father both mother side méjèèjì kò sí ìtọ́jà múlùmálà yé wa làwọn méjèèjì tọrọ yé wọn tó yé wọn tọpọlọ wọn ṣiṣẹ́ tí wọ́n wá produce irú inú product wọn la wá yìí ìgbà tó rí bàbá ṣiṣẹ́ tọpọlọ ìyá ṣiṣẹ́ tó pé wọ́n wá produce irú àwa yìí sílẹ̀ ìgbà tó wọ́n produce irú àwa yìí sílẹ̀ kí lẹ ti rò pé ó ṣe fẹ́ rí kòkòkò rẹ níbi padà bẹ́lẹ̀ bí bá sọ ẹbí ẹnu kò kàn mí o bẹ́lẹ̀ bí bá sọ ẹbí ẹnu kò kàn mí o ìyẹn ò kàn mí o ọmọ ò níyì dé ìyẹn ò kàn mí o ọmọ ṣe kò ní o bẹ́lẹ̀ bí bá sọ ẹbí ẹnu kò kàn mí o ẹ̀yin lẹ̀ nẹ́bí lẹ̀ níran ọmọ abìyá má ṣe é wò níyàn ọmọ abí bàbá má ṣe é rí òun lẹ́yìn àwa dá tilétilé tìrantìran làwa fi dá nítorí pé Yorùbá ni mí Yorùbá nìran mi mo sì lè tí wọ́n bá sọ pé ká máa dà á lẹ̀ ká máa túṣà tí wọ́n bá sọ pé o history o nítorí bàbá tó bí èmi lọ́mọ gùdù nínú history à ń sọ̀rọ̀ báyẹn rò péré ni wọ́n kókò kúkò sáwa lọ́pọlọ ni tó bá yẹ pé gbogbo ìsẹ̀mí ayé wa náà ló fi jésù Lárúbáwá la kó sínú ọpọlọ ẹ̀ ti rẹ́wà jẹ́ ẹ̀ ti rẹ́wà tàtàn àwọn òkó sínú ọpọlọ bẹ́ẹ̀ àní Yorùbá ni mí Yorùbá nìran mi ó ní ohun tó bá dání wáyé fẹ́ fi mí ṣe kó tó sọ pé ó yá Fákànyìnsọ́lá bọ́ sórí Facebook a lọ sọ̀rọ̀ àwọn òde dúró láti tá méjì èèyàn bọ̀ ìwọ tó o bá ti gbé sàrẹ́ kọjá mọ́ṣáláṣí tó rọra dúró lórí ilé ni ẹ tó rọra dúró lórí ọmọ ẹrú ọmọ ẹranko tó jẹ́ tó rọra dúró lórí ẹ̀ tó wá wò pé kí ló kàn o èmi ló fẹ́ fi ta yín ọ̀pọ̀lọpọ̀ ló ń wẹ́ni tó fẹ́ bá boost page ẹ̀ ní èmi ò dẹ̀ ní time níjọ́ ilẹ̀ ti rí kí n gbé fọ́tò èèyàn pé ẹni iṣẹ́ báyìí láéláé wọ́n fẹ́ fi èèyàn tajà ni wọ́n ti mọ̀ pé àgúnmu òwò lọ́mọ
entertainer lọmọ international lọmọ NAFDAC lọmọ ọmọ Yorùbá lọmọ Ifá o ṣe o èmi yìn babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè Ifá o ṣe o èmi yìn babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè òṣàlẹ̀ kan mi ní wá yín ti my brother mi orin yẹn ó máa ń dùn mọ́ mi gan àwọn ọmọ mi gan láìkí orin yẹn Ọlọ́run. ajá fún ọ̀rọ̀ bílà nígbà tí bàbá ti kọ̀lé òun kò wáyé wọ́n ní kí bàbá rúbọ bàbá rúbọ. Ifá o ṣe o èmi babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè Ifá o ṣe o èmi babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè Ifá o ṣe o èmi babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè Ifá o ṣe o èmi babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè ìbà kọjá ìbà ṣẹ̀dá ìbà orí ìbà Ọ̀rúnmìlà bàbá Ifá ẹgbọ́ pẹ̀lẹ́ bọ́ta mo fẹ́ bá fani gbólóhùn Ifá ológun asọ̀rọ̀ dayọ̀ ẹlẹ́rìí ìpín àtúndì ẹni tó tún wọ́n ṣe Ifá dákun kò dábọ̀ má fi re pé bí má fi bí péré má fọ́lọ́ ló fọ́ Ifá ní ìjọ Ifá ní ìṣe ọpẹlẹ Ifá lóhun rírè ire wọlé dé Ifá òwe èjì ògbé èmi ní ògbé bàbá Ifá gbé mi kórè èjì ògbé mi kó gbé mi kórè orí méjì iṣẹ́ mi lọ́wọ́ mọ́nítọ̀ tún ṣe nìyẹn ayé ṣọ́ra ẹ̀ máa fojú di mí òdì méjì ibi gíga láyé mi ìrọ́sùn méjì orí mi dorí ire ọ̀wọ́rin méjì ọmọlá ọ̀bàrà méjì ọ̀kànràn méjì ògúndà méjì ọ̀sá méjì ọ̀sá ẹlẹ́yẹ ìkádì méjì ẹja pẹ̀ṣẹ̀ ayé ire fọgbọ́n ọlọ́gbọ́n ṣọgbọ́n òdúrúpọ̀ méjì òdúrà méjì ẹgbò kété ẹ má gbé nìyàn ìrẹ́jẹ méjì ẹgbẹ́ ọ̀sẹ́ ẹ̀yin tẹ́ sọ pé àwọn ọ̀rọ̀ wa máa ń pààyàn. ṣọwọ́ lọ́wọ́ abínú ẹni òfun méjì ó di dandan ọlá máa rí wájú. pẹ̀lú àṣẹ Elédùmarè. àwọn èèyàn náà wọ́n ní ìdí orin yẹn bá mi sọ̀rọ̀ WhatsApp. ògùn àtọ́ Ifá oṣù èmi babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè Ifá oṣù èmi babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè Ifá oṣù èmi babaláwo àyìnfá Ifá yẹn lẹ́dùmarè Ifá. ẹ jọ ó ní dá fẹ́ni tí ò ní dá fún lórí tàyáde yìí lánàá kan àwọn ọmọ wa yà á ní nílẹ̀ Yorùbá àwọn góòlù over confidence bíi tiwa báyìí àmọ́ ṣáníìsì bèbí ti ṣẹ́jú àwọn ọmọ mi náà tí Ifá yẹn lẹ́dùmarè ẹ padà Yorùbá ti jí o Yorùbá jí má sùn Yorùbá jí kò sí ohun tó jọ mọ́ Yorùbá ti jí finally adúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ jí Yorùbá lójú oorun tẹ́ ẹ jí wa pẹ́pẹ́pẹ́ tó rà àti sùn ọpọlọ wa ti dúró tẹ́lẹ̀ àti wò ó pé tá a bá ṣe léyìí àwùsùbìláì tá a bá ṣe léyìí àwùsùbìtù irọ́ kò sí ohun tó jọ mọ́ Yorùbá ni mí Yorùbá nìran mi àwa dúró fún ìran Yorùbá ni wá ohun tá a bá wá ń sọ tí ò bá bẹ́ẹ̀ lára mu kó o jápa kó o gbé bọ́dì ẹ kó o jápa dànù àwọn ò sí irú ẹ o sí irú àṣeré rárá kò sí pé bá ń pẹ́ ìwọ tó ṣe kọ́ ọmọ ọkọ Yorùbá ní ẹ́ bọ̀ pírọ́blẹ́mù tó ní ni pé tó o bá ń sọ̀rọ̀ báwa ṣe ń sọ̀rọ̀ ìwọ́n á sọ pé lẹ́bọ ní ẹ́ ta ni ò ṣe ẹbọ nínú ẹ̀sìn ẹ̀ ta ni ò ń ṣe lẹ́bọ kí náà ń pè lẹ́lẹ́bọ ìran Yorùbá tẹ̀ tí ẹ̀ ń tẹnumọ́ pé ẹlẹ́bọ yìí ìran Yorùbá ó mọ Ọlọ́run jù yín lọ jẹ̀yìn náà sọ pé ilẹ̀ gọ́lọ́run dání o ẹ̀yin lẹ́mọ Ọlọ́run ń bá yín sùn ó ń bá yín jí kò sí ohun tí ìran Yorùbá máa gbé kalẹ̀ kí wọ́n mú ewé àtẹ̀gbò kan pàápọ̀ kan yí mọ́ṣẹ́ báyìí wọn lọ́lọ́dùmarè á jẹ́ kó jẹ́ fún ẹ abẹ́ ẹ lára mu ìbá kọ́dá ìbá ṣẹ̀dá kò sí ìran Yorùbá tó máa jí tí ò ní kọ́kọ́ ṣèbò Olódùmarè kí ló wá dé
tó ìpẹ́ tẹ́ bá bẹ́ẹ̀ sẹ́ ẹlẹ́bọ ni wọ́n ń jẹ́ ẹ fi wọ́n sílẹ̀ pẹ̀lú ẹbọ wọn tí wọ́n ń ṣe ẹ fi wá sílẹ̀ pẹ̀lú ẹbọ wa tá à ń ṣe ẹ fi wá sílẹ̀ pẹ̀lú bá a ṣe ń ṣe bọ. ẹ dúró tìran yín ẹ dúró lórí ilé ìní yín ìran Yorùbá náà ti dúró lórí ilé ìní ẹ̀ ṣé ẹ mọ̀ pé gbogbo eléyìí tó ń ṣẹlẹ̀ yìí kì í ṣe pátì ọwọ́ àwọn ọmọ aládé ló ti wá ẹ̀yin lẹ dé o ẹ̀yin lẹ da gbogbo ẹ̀rú lẹ da gbòòrò o àwọn ọmọ ọkọ wa ń ta jíǹbi tán wà pa àwọn sùn tẹ́lẹ̀ ní kí ló dé kó tó rí báyìí kí ló ṣẹlẹ̀ ta ni píye Ọlọ́run ta ló fẹ́ máa sọ pé nìkan fẹ́ wọ ná ìwọ gọgọ ṣó ti mọ ibi tó fẹ́ wọ̀ ṣebí kálukú ń bẹ ni náà ẹ wá wo réètì tí àwọn èèyàn tán fi ń jápa kúrò nínú ẹ̀sìn tí wọ́n ń jápa gidi ni o a mọ̀ pé kí mílíọ̀nù èèyàn kó kúrò nínú Islam lẹ́nu mílíọ̀nù èèyàn tún wọlé bó bá ihun tó bá pè kálukú ló máa ṣe nínú ayé inside life láwà àti ilẹ̀ tèmi lèmi tiẹ̀ ti hate pé kéèyàn máa kó máa sọ fún mi pé kó máa demarcate fún mi pé eléyìí ni kò ṣe báyìí ni kò ṣe nìsí báyìí ni kò ṣe èmi ò sí irú ẹ̀ mọ́ ayé ìgbà kan nìyẹn that was then ìyẹn ti lọ ó ti lọ mò ń sọ fún yín pé àmì wọn mọ́pọ̀ in Islam ṣé èrò péré ni wọ́n mọ́pọ̀ ní mí o torí pé kò gbìn nẹ́nìkan tí mo ti kò sẹ́nìkan tí mo sọ ẹ̀yẹ ṣé nǹkan irọ́ o ẹni tó bá pọ́n mi lé màá pọ́n lé ẹni tó bá lóun fẹ́ yẹ̀yẹ́ mi èmi náà tẹ̀sí lójú màá bójú ẹ̀jẹ̀ o ẹgbà mi sọ fún yín màá bójú ẹ̀jẹ̀ tààràtà nicely gidi gan tí ò kéré rárá ìwọ tó ṣe pé o ní ipa tí ọba dániwáyé dámọ́ ẹ pé kó o wá ṣe láyé ẹlòmíì dá ń tọ́jú èmi yìí lọ bó ti wà ní ìgbèkùn ẹ̀sìn wọ́n ti kó sínú ìgbèkùn ẹ̀sìn fún pínpín ẹ̀sìn kò lè dá ronú làákàyè ò dá ṣiṣẹ́ láì ṣe pé ó bá rí this ó bá rí that ẹlòmíì wà tó yẹ pé tí ò bá ẹ̀ṣẹ̀ rá àfa ẹ̀ kó rí pásítọ̀ ẹ̀ kó rí babaláwo ẹ̀ kò lè dá ṣe nǹkan kan fúnra rẹ̀ ó wà ní ìgbèkùn ẹ̀sìn ó wà ní ìṣòro ti ní problem nítorí irú àwa yìí èmi ò ní problem mi níṣòro láyé mi tí n bá jókòó báyìí mo lè dá rorí pé what next to do kí ni mo lè ṣe kí ló kàn ìgbésẹ̀ wo ló kàn tí mo lè gbé náà jẹ́ kí n ṣe báyìí ó dẹ̀ máa succeed bọ̀ ìwọ tó ṣe pé àfikún hello dádì ìdí lọ́ọ̀dù orí àlà báyìí lórí o kíní kan lórí ọ̀kan báyìí lórí o àwọn náà ṣe máa sọ fún ẹ pé báyìí ni kò ṣe ṣayé ẹ ó ti wà ní ìgbèkùn ẹ̀sìn o ò lè dá ronú ògo tó bá dání wáyé dámọ́ ẹ ó ju tàfà ló ju ti pásọ̀ ló ju ti babaláwo tó ń lọ sá lọ báyẹn lọ ṣáàríbi tán bá yé yín jẹ́dé ṣáàríbi tán bá yé yín jẹ́dé wọ́n sọ history woman kan nípa pé kẹ́ ẹ fi gbogbo ayé yín woman be like you a ní nǹkan tó tiẹ̀ máa ń bí mi inú jù nìyẹn àáfà wa o ṣéwù wa o pásítọ̀ wa o kí ló dé problem yẹ̀yẹ̀yẹ̀ wàhálà kí ni ìṣòro láwọn tó ṣe pé ohun tó ń bẹ́ẹ̀ gbé ojú ti wọn lọ a ti sọ kọjá ọ̀pọ̀lọpọ̀ obìnrin ló ti fògo ẹ̀ tọrọ páńdalẹ̀ lòmíì gbé kiri yàtọ̀ sí irú àwa ìfakànyìn sọ́lọ́ọ̀sùn ní kẹ̀bá ìtòlórí tiwa pé àwọn òfògo tiwa tọrọ torí mi ìránṣẹ́ kò ní tẹríba fún ìránṣẹ́ kan lọ́rọ̀ ti tèmi mo wà lórí ilé mi kó wà lórí ti tiẹ̀ náà mo wà lórí ti tèmi ìwọ táyé ẹ̀ tó ti fògo ẹ̀ tọrọ ìwọ ló mọ tó wá ìwọ ló mọ bó ṣe pọ́n àwọn tó ń ṣe pọ́nlé ìsì tí mo sọ yìí pásítọ̀ tó lóun pásítọ̀ tó dẹ̀ ṣe pé ọlọ́run ò pè ẹni èpè ni ọkọ àtìyàwó yìí wọ́n jọ ń lọ sí chọ́ọ̀chì yẹn ni ọkọ travel ìgbà tó ọkọ travel out wọ́n kọ́lé síbí ọkọ sẹ́ǹdì owó kọ́lé ìyàwó kọ́lé àṣé pásítọ̀ tí ń kó fún ìyàwó before kó tó di pọ́kọ́ lọ ni pásítọ̀ tí ń kó fún ọkọ òṣàmọ̀ kí ni mo fẹ́ fàyọ tọkọ bá pè tó bá pelé ìgbà tó fẹ́ máa tòwe ìyàwó ní pé rárá pé pásítọ̀ ní kọ́kọ́ tòwe ẹ̀ kí pásítọ̀ lọ sọ́hùn pé ṣé ó mọ̀ pé àwọn náà ló fi àdúrà jagun fáwọn tí gbogbo nǹkan tó fi bọ́ sí fáwọn ẹnìkan fàdúrà jagun fún wọn ò nẹ́nu wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ọba dániwáyé ni di orí ẹ̀ mú tó o bá jí láàárọ̀ kùtùkùtù kó o di orí ẹ̀ méjèèjì mú súre kó o tiẹ̀ tó sọ pé bá pé kó o tó dìde lórí bẹ́ẹ̀dì di orí ẹ̀ mú báyìí
kó tó di pé bá kó fẹ́ sọ pé ó tún fẹ́ lọ ṣe ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa lọ ṣe pẹ́pẹ́ fúrú kan pé èsì di ń tọ́nà ọba tó dámọ̀ ẹ̀ dì í gbámú kó súre fún ìhun tẹ́yìn fẹ́ ni ẹ̀kẹ́ kí máa gbórí tèmi wá báyìí ká lè tètè gba gbogbo wọn bá àlùbáríkà tó bá dáni wáyé fi síbi ẹnì kan ò lè gbà torí ilé fi tọrọ kò tẹ́mi ológo gan lò kò tí ì tó bí lò débi tí mo fẹ́ débi pé màá fi kí nínú ẹ̀ máa fi tọrọ fún yàn láéláé ọkọ bá gbọ́ sí lẹ́nu wọ́n gbé pásítọ̀ tráfù o wọ́n gbé trabayé pásítọ̀ lọ sílùú òyìnbó ó tó tìyàwó náà wọlé sọ̀hún àbálọ àbábọ̀ wọ́n róòpù ọkọ lọ́hùn wọ́n lo oògùn fún ni bí mo ṣe gbọ́ history yẹn wọ́n lo nǹkan kọ́ṣà wálé ọkọ padà wálé ìwálé tọkọ wálé báyìí wọ́n bà tiẹ̀ jẹ́ ni òmọ̀nà àti padà ọkùnrin yẹn ń rìn kiri bí ìgbóná ń sìn ni ó yá ẹwà àwọn ẹni ọlọ́run sórí ìwọ ọmọ ọkọ Yorùbá lèmi ń bá sọ̀rọ̀ mi ìbáwọn ọmọ àlè wí o sórí tó o bá ti lè fi ẹlẹ́ran ara ṣe olùgbẹ́kẹ̀lé tó excuse me tó ń sọ pé yẹn pásítọ̀ ẹ dádì ìdìlọ́ọ̀dù àǹfọ̀ ẹ ṣéèkì ẹ ṣìláàkù yẹn àwọn ṣé àwọn pẹ́ máa ń hamú pè wọ́n ni tó o wá lọ fi wọ́n ṣe lẹ́ran ara tó o wò pé lẹ́yìn wọn àwọn ọlọ́run rán sí ẹ ayé ẹrùn oorun jégéjégé nítorí wọ́n máa mú ẹ sọ́wọ́ ni wọ́n máa mú páàsì ẹ sílẹ̀ ni bí wọ́n ṣe fẹ́ ba yí ẹ̀jẹ̀ náà máa wá àwọn tó wà ní diaspora náà lè san o mo ti rí èèyàn tó pè mí tó sọ pé ẹlẹ́à òun ń wá ẹni tí ó sọ nǹkan yẹn fún mi ó ní òun ń wá èèyàn tó ó lè bóun ṣe iṣẹ́ lórí ẹ̀ bọ́n ṣe kọ́kọ́ sọ ní àwọn òfáàfá o ìhun tẹ́lẹ̀ yẹn kọ́kọ́ sọ ni mo ní mo láwọn àfáà náà wá póríṣi ó ní we are all the same ni wọ́n jàre ẹlẹ́yà mo ní kò rí bẹ́ẹ̀ wá ìrìn jìnnà láìra bukí ọ̀kẹ́rẹ́ ẹ má sọ bẹ́ẹ̀ o ṣé ẹ mọ̀ pé grade by grade ni aṣọ òkìrìkà táwa ń ta yẹn grade by grade ni bẹ́ẹ̀ náà làwọn àfáà rí grade by grade ni wọ́n àwọn míì wà tó yẹ pé 419 náà fi ń ṣiṣẹ́ jẹun nínú wọn 419 gidi gaiman gidi ni wọ́n iṣẹ́ táwọn fi ń ṣe ni kò dẹ̀ ní pẹ́ àṣírí gbogbo wọn á dẹ̀ tù nítorí gbogbo ẹ̀dá tó bá ti ń pa ọmọ làkejì lẹ́kún jayé àṣírí wọn máa tú tó bá tú kò ní bò àṣẹ ti gbogbo owó tó bá kó o fẹ́ máa lọ́ ọmọ làkejì ẹ lọ́wọ́ gbà ni tó ṣe pé o fẹ́ máa bayé wọn jẹ́ o fẹ́ fi wọ́n ṣẹ́ṣọ́ ògúnròde o fẹ́ kọ́pọlọ wọn pé o fẹ́ kó gbò tó gbé wáyé kó búyọ tó ṣe pé ìgbésí ayé tẹ̀ ń lò ẹ máa ń mú páàsì àwọn èèyàn kalẹ̀ ní àṣírí yẹn á tú o ẹnìyẹn jẹ́ kó yẹ pé ó lóun ò fáàfáà òun ò fẹ́ pásítọ̀ mo ní kí ló dé kí ni wọ́n ṣe fún ní wọ́n ṣe mẹ́wàá ṣe àrígbà tó ń sọ history kìíní ti tààfà tó ń sọ kejì ti pásítọ̀ ṣe àrí tó tún máa mú kẹta tààfà mo ní ẹ stop ṣe bẹ́ẹ̀ ó ti dá bẹ́ẹ̀ mi ìfẹ́ gbọ́ mọ́ ṣé wọ́n purọ́ ni tá a bá wá ń sọ̀rọ̀ gbogbo yín á máa wò pé tá a bá ti dárúkọ àfà àti dárúkọ gbogbo yín ṣé báwọn àwọn kàndá àwọn olórí bobo tí ń bomọ́ lẹ́nu yín ni àwọn tó ṣe pé ẹ̀yin kan wà tó ṣe pé ẹ dáa bẹ́ẹ̀ bá dẹ́ ẹ dáa lọ́wọ́ ara yín òkùnkùn ò ní kùn kó nínú má mọ́nú èèyàn kan ló máa sọ bí pé ẹja náà bò mọ́ náà dè máa golo tó ń pè sandin nítorí pé a ti mọ̀ pé tá a bá ti ṣí sandin ni kẹ́nìkan sọ bí pé ẹ̀mí mímọ́ ní sọ fún ẹ pé ẹja ló wà nínú agolo yìí o ẹlòmíì ibi tó tán ti ba yí ẹ̀jẹ̀ dé nínú ẹ̀sìn ó bìlífù ẹ̀ tán bá sọ pé ohun tá ẹ gbé dání ìkílẹ̀ rò pé ó wà ń bẹ̀ dádì ìdìlọ́dún ohun tá ẹ bá pè é ni ṣe ti rí pé wọ́n ti kó kádàrá ẹ̀ kó àlámọ̀rí ohun tó fi ń jẹ́yàn ó ti kó ònú ayé ẹ̀ kí ló dé ẹlòmíì ìfẹ́ tó gbé sí ìfẹ́ tí ẹlòmíì gbé sí adarí ẹ̀ woman be like you nítorí ẹ ti sọ fún wa pé àwọn òpin ànábì náà lànábì àdè ti gbọ́ ẹ ti ní òpin ànábì kí wá ní àwọn tó ṣe pààrọ̀ lé woman kò sẹ́ni tó ṣe operation gbá yẹ òun lẹ́nìkan fẹ́ fi búrẹ́dì kémi lómi ọbẹ̀ jẹ kò jọ́ ìkan wá ṣọ́ọ̀bù mi ń jọ́ kan mo sì sọ̀rọ̀ yẹn fún ẹlẹ́yà kan àti àfáà kan tán wá ṣọ́ọ̀bù mi ń jẹ tàtán wá físìtì mi bó ṣe dé ń jẹ́ yẹn sáwọn lè káńtì lábẹ́rẹ́ káńtì ìyàwó ní ọlọ́run ẹyọ ọ̀dà fún yín ayé yín ọ̀dà ní ṣubú dànù mo kọ́kọ́ wò báyìí pé làbárè o
òun ó ṣe kinní kan fún yín, òun ó ṣàdúrà kan fún yín. Mo ní ẹ gbà báyìí, ẹ gbàgbé àìmọye obìnrin mi tàn ti bá yé ẹ̀jẹ̀ níbẹ̀ nítorí tó bá rí wọn á ti rò pé èèyàn ni wọn. Àìmọye tó ṣe pé ẹranko lẹlòmíì nínú wọn. Èmi lẹ́nìkan fẹ́ sọ fún mi pé bá pé kinní inú mi dẹ̀ dùn, ó jẹ́ kémi náà ti ní kí n rìn máwọn tó pọlọ wọn ṣiṣẹ́ torí wọn pé tí wọ́n ní NAFDAC tí ò ṣe pé kùrùǹtù lolúwẹ̀ rìn mọ́. O lè mú páàsì tèmi sílẹ̀ kò jọ́ gbogbo ẹ̀yin tó ṣe pé kẹ́ ẹ ríbi tó ń dùn kẹ́ ẹ bá yé ibẹ̀ jẹ ni tẹ́ ẹ bá ṣe fún ọmọ aládé tẹ́ ẹ bá pẹ́ wá ẹ̀ ní pé lọ. ẹ̀yin anápá má ṣiṣẹ́ orí má nà á jẹ́ ẹsẹ̀ ló ṣí wà. ẹ̀yin tó kú má kú amọ̀nà ọ̀run má lọ. àwọn máa fi ta lọ́lọ́run sílẹ̀ pẹ̀lú àṣẹ Elédùmarè wọ́n máa fi sílẹ̀. àti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ní last program tí mo ṣe wípé ìgbà tí Sheikh Labib tí wọ́n bọ́sta tí wọ́n sọ pé àwọn ti dáríjì ta lọ́lọ́run tẹ́lẹ̀ but èyí tó tún wá ṣẹlẹ̀ kò ní jẹ́ àwọn náà tún wá dìde tì bọ̀ wọ́n padà sọ pé admin ta lọ́lọ́run tó lọ repost fídíò tí ta lọ́lọ́run fi bú àwọn ìyẹn dẹ̀ ti bọ́sta ó ti apologize ó ti bẹ̀bẹ̀ pé ẹ má bínú so ó ti bẹ̀ wọ́n so èmi náà mo dẹ̀ ti nígbàgbọ́ pé wọ́n ti gbọ́ nítorí bá a ṣe wà yìí náà láàrin èmi àti yín ó yẹ kó jọ máa yé wa tá a bá ti sọ pé má bínú kò sí nǹkan tá a tún fẹ́ gbà lórí sọ́ọ̀rì mọ́ àṣà ni lọ sí sánmọ̀ so lórí ìyẹn ta lọ́lọ́run máa bọ́ ta pẹ̀lú àṣẹ Elédùmarè gbogbo àwọn tán bá mú páàsì ta lọ́lọ́run dání ẹjọ́ ẹ bá wa jùúlẹ̀ o ọ̀nà ọmọ ẹni ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀ kẹ̀sídìí onídìí èní la rí àmọ́lá sister Yinka TNT my sister my lovely sister ẹ má bínú yẹ kí n ti tètè sọ ọ̀rọ̀ yìí lórí pé ẹ ń bẹ̀bẹ̀ pé kán má bínú pé ẹ bá ta lọ́lọ́run bẹ̀bẹ̀ my sister abiyamọ nìyí ẹ̀yin ò kí ń ṣàbíàgbà kì í ṣàbíàgbà nítorí pé ọ̀pọ̀lọpọ̀ tó bá ń rí tẹ̀ ń sọ̀rọ̀ lórí program á ti wò pé eléyìí ò jẹ́ nǹkan kan wọ́n dẹ̀ jẹ́ mẹ́wàá ẹni tó ṣe pé làákàyè ẹ̀ṣẹ́ tó dẹ̀ mọ́ Ọlọ́run ni sister Yinka TNT tẹ́ ń wò yẹn èmi mọ̀ wọ́n dáadáa mo mọ̀ wọ́n mi láǹfààní àti dé ọ̀dọ̀ wọn níbi tó ń gbé ọbọ̀ láìpẹ́ èmi náà débẹ̀ my sister èmi náà wá físìtì yín kò ní pẹ́ kò ní jì ẹni tó ṣe pé tí Ọlọ́run bá fún ẹlẹ́bùn conversation wà àtẹ̀yàn lórí fóònù wà á ti mọ bá yí ẹnìyẹn ṣe jẹ́ bóyá láyé ṣámálámálá ni o bóyá láyé polúkúmuṣu bóyá ẹni táyé ẹ̀ nítumọ̀ sí ẹni táyé ẹ̀ nítumọ̀ sí ni sister Yinka TNT abiyamọ ni wọ́n ṣe bọ́ọ̀ta kò sẹ́ni ọ̀kan tó gbéṣẹ́ lé wọn lọ́wọ́ bò wọ́n ní fílíìsì pé ibi títa lọ́lọ́run wà yẹn ẹni tí ò ní freedom inú mi dẹ̀rù pé gbàtàwọn náà tún fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìgbà tó sọ pé kò rẹ́rìn nígbà tó bọ́ọ̀tà ẹ̀rín wèrè ló fẹ́ máa bá yín rìn kí ló fẹ́ máa bá yín rẹ́rìn ẹni tó wà níbi tó ṣe pé kò ní freedom wọ́n ti gbá orí ẹ̀mọ́gi gbá orí ẹ̀mọ́ pẹ̀ nínú sẹ́ẹ̀lì tán ló wọ̀ so kò sí ní àròkàn máa mẹ́kún àsundàwá ni téèyàn bá ti ń rò ó kí téèyàn tiẹ̀ ti kóòtù dé sọ̀rọ̀ ẹni gbàtẹ́ kí ló fẹ́ máa rẹ́rìn so sísítà mi náà dẹ̀ tún mú àwọn ọ̀rọ̀ wọ́n tún fi wí ọ̀rọ̀ pé ibi tó wà yẹn kò ní freedom kò násẹ̀sì sáyé ara ẹ̀ gan nítorí ohun tó bá fẹ́ ṣe ọ̀hún máa ṣọlọ́ṣọ lẹ́sẹ̀ ni so my sister ẹ má bínú tí ẹ̀gbọ́n ta lọ́lọ́run yìí tán bọ́sítà sọ tó bá dàbí ìbínú ẹ má bínú mo bẹ̀ yín mo lè bẹ̀ yín ẹ má bínú mo fi Ọlọ́run bá mo fi bẹ̀ yín mo fi Jésù Kristi tẹ́ ń pè mo fi bẹ̀ yín mo dẹ̀ fi gbogbo àwọn òòṣàlẹ̀ Yorùbá Ọ̀rúnmìlà tí wọ́n bá sọ pé òòṣà kì í ṣe gíní ijó òòṣà àwọn ẹni tó rí ṣàdá náà mọ̀ sàlàsálà òrìṣà ni ẹni tó rí ṣàdá ni tí wọ́n bá sọ pé a fi òòṣàlẹ̀ Yorùbá bẹ̀ yín látòrí Ọ̀rúnmìlà Ṣàngó Ọya Ọbàtálá títí dórí irú ìyá àwa yìí Ọ̀ṣun Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ olóòyà jù àwẹ̀dẹ̀ kó tó wẹ̀ mọ́ yéèyé omi ò ọ̀tá ò bẹ́nìyàn bá ṣe pé tó dájú kọ mí kàkà kí ṣe pé mà sọ̀rọ̀ rẹ̀
níwọ̀n ìgbà tí n bá ti hùwé pé ìwọ tá mọ̀jú kó máa ṣe pé láyé ṣòmọ́ o èpè kì í ṣe lóòjọ́ níṣẹ́ ló ń dúró yóò máa wọ̀n náà láti ṣe lọ́jọ́ nǹkan re ànábì lẹ́ni ṣe é pé gàjẹ́ pé inú rẹ̀ o tó bá ṣe lọ́nà tó adé bíi ti tó bá ṣe pé lọ́nà tí ò tọ́ rárá ẹni tó ṣe fún ò bá dá padà tó dákẹ́ o ẹni tó bá ṣe é pé àforíkọ lọ ẹni tí kì í ṣe é pé lọ́mọ súre o ẹni tí ó ná bò sí àlòónú mímọ́ ọjà lálẹ́ yànnà ọ̀nà tán ni ẹ̀dá ò lè náà dé ayé tán ẹ ṣe wá múlẹ̀ ayé kòkó tiwa tẹ̀sí ló yẹ kẹ́dà òní o báyà padà wá tán. olórí ìlú pẹ̀lú àáfàá àti pásítọ̀ àtàláwo ta lọ́lọ́run ẹ bá fi ta lọ́lọ́run sílẹ̀ o gbogbo èyí tí ta lọ́lọ́run bá ṣẹ̀ ẹ fi yá Muhammad sallallahu alaihi wasallam ẹ fi yá Muhammad ẹ fi yá Jésù ẹ fi yán Ọ̀rúnmìlà torí ọmọ Ọ̀rúnmìlà lèmi ọmọ Ọ̀rúnmìlà náà ni ta lọ́lọ́run ọmọ Ọ̀fà ọmọ Ṣàngó ọmọ Ọya òun là wá tí ò rújú rárá so tá bá bára wa ní ìlànà ẹ̀sìn Islam so kò sọ pé ká wá sọ pé bá pé èèyàn tó tá ara alẹ́ ẹ̀ lọ́pọ̀ o kò lè ríra àbọ̀dọ̀wọ́ ìyẹn ní pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ tá bá tí iná ní pọ̀pà o ẹni tó ta bàtúnbẹ̀ ṣe ẹni tó ṣú máa ló gbàgbé o ẹni tó kò gbàgbé Yorùbá ni mí Yorùbá nìran mi o mi ń dẹ̀ lè sọ lẹ́nu nítorí pé ẹni tó bá sọ lẹ́nu ó sàpò ìyàkọ́ ni so fún díẹ̀ yìí gbogbo ìwọ tó fẹ́ lẹ́ran ara ṣe olùgbẹ́kẹ̀lé wọ́n ti fi ojú àwọn tó ń wà ní diaspora yẹn wọ́n ti fi ojú wọn rí wọ́n ti fi rí màbo ṣe ni wọ́n rò pé wọ́n ń ṣawó ńlẹ̀ àwọn ẹni ẹlẹ́ni tí wọ́n bá rí ìdíwọ́ kan ti wò pé àwọn ènìyàn yẹ kán lè sáré báwọn ṣe àwọn nǹkan kan sọ̀rọ̀ àwọn wọ́n wá finú tán wọn àìmọye ẹlòmíì tó ṣe pé á wà lọ́hùn yẹn á wò pé òun ò fẹ́ni tó fẹ́ ní ilé ayé òun lára á wá sílé wá nọ́kọ mo ti rírú obìnrin bẹ́ẹ̀ tó wà ní kíá mi ó wálé ó wá nọ́kọ ni nítorí ẹ̀dí gbogbo ẹ̀yin tẹ̀ ń sọ pé ṣé a lè rọ ọmọ fẹ́ lọ́dọ̀ yín ṣé a lè rọ ọmọ ṣe lọ́dọ̀ yín èmi ò ná mọ́ nítorí ó ń déwájú ó ń dẹjọ́ ó ń dẹ̀yìn ó ń dasọ̀ ẹ̀yin ẹ̀ máa ṣe prógáàmù ẹni bá ń wáyà tó ń wéyàwó èmi ò ṣerú ẹ̀ o mi ì ká torú ẹ̀ ẹni afẹ́sùjẹ tó ń fẹ́ pọ́ para kíá ni wọ́n máa rọ́ọ̀pù olúwẹ̀ èmi ò ṣe wúmà yẹn kò fẹ́ náà kọ́lọ́hún ó dẹ̀ wálé ó wá ṣe wedding ó padà sọ́hùn ó máa ń sẹ́ǹdì mọ́tò wálé náà ni lọ́kọ yìí bá ti lọ daṣẹ́ bò débi pé tó bá ti ta mọ́tò báyìí ò ní rántí mọ́ ẹlòmíà máa jẹ pa nọ́mbà ìyá gbogbo ẹ̀yin ga ẹ máyìn gbogbo ẹ̀yin ga ẹ máyìn ẹ jẹ pa nọ́mbà ìyá lẹ́ni tó ṣe pé wọ́n tó ṣe pé kó o fi mọ̀ ṣọ̀kan pẹ̀lú ẹni tá à ń sọ yìí ìyẹn náà ti ń tòwé ọlọ́run ló sọ pé òun máa ti gbé wọlé ìyẹn kàn sọ pé àníyàn tí yẹn ní sí ìyẹn kàn wálé unexpected bí ìyẹn ṣe délé láwọn kí ló wá ṣe ń lé ṣó sọ fún un pé ó fẹ́ wálé ni ìyẹn wá sọ pé ọkọ̀ ń kàn fà sí ẹ náà ni inú ilé ibi tí yẹn tí gẹ́ ìyẹn inú ilé ibi tó rẹ́ǹtì ilé tọ́rọ ó fẹ́ sa ayé ẹ̀dọ̀tún ni orí ti ẹ̀dẹ̀ ti burú láti sánmọ̀ mẹ́ẹ̀ẹ́dógún wá tọpọlọ ẹ̀ ti dàrú tí ò lè ra láàánú mọ́ ìyẹn lọ rẹ́ǹtì ilé kó wò pé gbogbo tí yẹn wá ìyẹn sọ pé tó bá ti ta mọ́tò kó máa fowó dìvẹ́lọ́pù ilẹ̀ kan máa kọ́lé débi pé tó bá di pé ó gbé wọlé sọ́hùn tó bá fẹ́ wálé wọ́n á lè rí nǹkan dé bá ṣe ló ń lọ ṣiṣẹ́ tì ẹni táwọn sọ ìgbà tó sẹ́ǹdì fọ́tò ẹ̀ sí mi ṣolú ikùn ẹ̀ dàbí ẹni mú mi ẹran yóò ní àwòdì jẹun èpè sanra nírú ọkùnrin bẹ́ẹ̀ àwòdì jẹun èpè sanra nírú ọkùnrin bẹ́ẹ̀ ìgbà tó sẹ́ǹdì ẹ̀ sí mi mo ní ó ní kó tó di pé ojú tòun máa là nǹkan ti lọ ó ní inú ilé yẹn ìgbà tóun máa wọ inú ilé yẹn olórí ń kọ́kọ́ dìde báyìí ó ní gbogbo áńgùtù áńgù báyìí wọ́n wá fi ṣìnáàpù ọṣẹ dúdú wọ́n gbé hàn tù gbé gbogbo ẹ̀ lóríṣiríṣi nítorí kíni nítorí ayé nítorí owó ó ní bò ń bá ṣiṣẹ́ bẹ́ẹ̀ ó lóun tún ń jẹ gbèsè ni òun tún lọ yáwó ni
pé tó bá ti lè bóun sọ̀rọ̀ pé owó báyìí òun máa sẹ́ǹdì ẹni òun ò ní yún padà. ó ní ní ìsìn mọ́tò kan tó wà lọ́wọ́ ẹ̀ tóun fi agídí gbà ó ní mọ́tò yẹn ti lu kódéètì sórí ibi tó gbé sí wọn ọ̀rẹ́ ni rà èsì ló ń yọ owó omi náà fi ṣe. ó yá láàrin èmi àti yín ṣé ẹni tó wá sílé tó wò pé jẹ́ kóun wá fẹ́ ẹ̀yà òun jẹ́ kóun wá fẹ́ lédè òun jẹ́ kóun fẹ́ ìran òun ẹ wo ohun tẹ́ ẹ fi sán fún. wúmà yẹn wá ń sọ fún mi pé ó lóun ò tiẹ̀ lè wálé ó lóun ò tiẹ̀ nọ́kọ mọ́ mo ní ẹ má ṣe bẹ́ẹ̀ máa nọ́kọ. mo ní bó ṣe wà yá dání lóró fagbára kọ́ ni tí wọ́n bá sọ pé obìnrin míì ó ṣe bákan fọkùnrin ó ní ohun tójú ẹ̀ ti rí o ó ní ohun tójú ẹ̀ ti rí. irú ọkùnrin tó ṣerú ẹ̀ yìí ọwọ́ ẹni tó máa há sí ọwọ́ ẹni tó máa lò ó ni nítorí ìkà nírú ẹni bẹ́ẹ̀ ó finú tán ẹ ẹ̀sùn tẹ́lẹ̀ ló máa ń dìbò odò ohun tó yẹ kó rọra máa jẹ kó máa bomi rín kí gbogbo ẹ̀ dó díndín kó bímọ fún ẹ ṣẹ̀bẹ́ ẹni tó lógún ẹni tó lẹ́rú ló lẹ́rù òun jẹ́ tán ni o ẹ wáyé yín lóde ṣé báwọn kan ló lọ bá tó ń ṣiṣẹ́ yẹn fún wọ́n máa bèrè kúlẹ̀kúlẹ̀ àtẹ̀yìn tẹ́ ń ṣiṣẹ́ ẹ̀ka tẹ́ ẹ fi ń sọ ìran bàbá lákù tèmi lẹ́nu nítorí pé lánàá kan àwọn bàbá títí wá yìí tó o bá sọ pé o fẹ́ ṣẹ́ṣó wọn á jẹ́ ó yẹ pé jẹ́ káwọn dífá fún ẹ ìyí tó bá rọ̀ mẹ́lẹ́dẹ̀ẹ́ kò dẹ̀ sí ni tó máa sọ pé wọ́n máa ṣẹ́ṣó fún pé oṣó tó ń fẹ́ ṣẹ́ fún èèyàn ló rọ̀ mẹ́lẹ́dẹ̀ẹ́ láéláé wọ́n á sọ pé kó ṣe sùúrù ní fátáwọn dà fún ṣebí gbogbo ẹ̀ lẹ́pàtì lánàá kan tí ẹnìkan bá kú kò sẹ́ni tí táfùn ò kì í gbókó tó wọ̀ kó tó di pé gbogbo ẹ̀ wá dàdà mọ̀dì tó di gbàgbò tán ti da lúrú pọ̀ mọ́ ṣàpà yìí ẹnìkan kú wọn níwádìí ikú tó pa ṣebí torí ẹ̀ ní gbogbo à ń pààyàn gbọ́dẹ̀ ti di pé kí wọ́n pààyàn kan ní àmúwọ́ ọlọ́run ni iná ní láìwá iná lè rọ̀jìn jésù fẹ́ ju wá lọ làwọn ẹ̀ náà bá ń tẹ́ pẹlẹ mọ́ pé wọ́n á kúkú ní jésù fẹ́ ju àmọ́ ṣáàbí tí yẹn sì wá wà o tó bá lọ ṣe wèrè tó lọ pẹ́ni tí ò yẹ kó wà láì àwọn tó sì ṣerú ẹ̀ wà dáadáa ẹ wò ojú òní ti wà a kú oríire adẹ̀kú tàwọn kóòtù tó yẹ pé asùnfọ́nfọ́n ní tẹ̀fọ́n àwọn yẹn máa bẹ́ẹ̀ sùn pa ní kóòtù níjẹta o adúpẹ́ fọlọ́run bàbá wa Tinubu ẹ kú iṣẹ́ takuntakun ẹ lọ́dún mẹ́jọ yín ti máa pé kò rújú rárá ẹnìkan wá bá mi lé ní ẹlẹ́à báwo lọ̀rọ̀ Yorùbá nation mo níṣẹ́ bẹ́ẹ̀ ti dàrú ṣé ẹ ti ẹ̀rí mo ní ẹgbẹ́nu yín sọ̀hún Tinubu alọ́dún mẹ́jọ bẹ́ẹ̀ bá máa kú ní ẹkú ẹni ebi bá máa pa kú ẹni bá fẹ́ ṣi èrè nù yín ní kó ṣeré alọ́dún mẹ́jọ ẹ̀ nítorí ohun tí ń tẹ́ béèrè fún ni adẹ̀ ti rí so no problem gbogbo iná lè sọ pé àṣìmọ̀ àpébọ̀ kò ì tí ìyá ẹ̀ adẹ̀ dúró dè gbà yẹn kò sí wàhálà pé kẹ́nìkan bá sọ pé ohun tí bàbá Tinubu ṣe lọ ìkó dá ẹ̀ṣọ́ ara yín o nítorí Tinubu kọ́ ní ìṣòro Nàìjíríà ti bàjẹ́ ó tó di pé Tinubu débẹ̀ o àwọn náà dẹ̀ ń wá rọrùn fún yín wọ́n bá yín yọ sọ́sídì ní ráìsì bá fò sókè lọ́wọ́ bá ń lọ 50,000 breakfast wa ti ń jẹ́ báyìí bàbá oníbàbá òun ò dẹ̀ bójú ẹ̀ kò sí ìtọ́kàn wọn bóyá nǹkan kan ti ẹsẹ̀ nìkan wọn náà tún pín palliative ráìsì ike ọ̀dà kan ẹ̀wà àdìríkà méjì àtòróró ògò kan ẹ̀yẹn náà tó fẹ́ ts kò sí wàhálà ẹnu ẹ̀ lájọ wáyé tí kì í bólówó nú Yorùbá nation kò níwáyé ìsìlámù nation làwọn ń fẹ́ ẹ ti ẹgbẹ́ ìsìlámù nation ọ̀hún jáde kágbó àmọ́ ṣá kì í ṣe lẹ́ bàbá tèmi bíbá ìníyẹn ti máa wáyé ó lè wáyé nílẹ̀ mi ò níran mi ò níran Yorùbá yìí kò lè ṣẹlẹ̀ ẹ tú dànù òdì àdánù tabarẹ́ ni tó bá fẹ́ pè wọlé gbogbo ẹ̀yin tí ẹ fún mi ní dátà lẹ́nìí God bless you àwọn kan ni wọ́n sọ pé Ìfakànyìnsọ́lá ẹgbà dátà ó fún wa ní dátà ṣàrà lójú ọ̀tá àwọn tó ń bú wa wọ́n sì máa bú wa ẹ pè wọlé ojú òní tiwa Yorùbá ni mí Yorùbá nìran mi o gbogbo ẹni tọrọ tèmi bá ń rú lójú mo fẹ́ kẹ́ ẹ tó sọ méje máa pa Yorùbá kúkú ni ó dùn òun dúró fúnra òun ni kí ló wá dé ẹ̀yin ni kí ọ̀pọ̀lọ̀ tí ò jẹ́ nǹkan kan kó má ṣẹ́gìrì síran tèmi lára o ọ̀pọ̀lọ̀ tí ò tó nǹkan kan kó má ṣẹ́gìrì síran mi lára ó níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe
tó bá di next week mo fẹ́ travel lọ sí ìlú Adó Àwáyè, ìlú Èkìtì, ìlú Òsìó àbí kí lórúkọ ìlú yẹn, gbogbo àwọn ìlú yẹn mo fẹ́ débẹ̀ ní next week. Mi ìṣeré o, ẹ máa rí bí ń bẹ̀ o, mo ń lọ síbẹ̀ ní next week o, ẹ ti gbọ́. A fẹ́ lọ wo pé kí ló ń ṣẹlẹ̀ pẹ̀lú àwọn omi àbáláyé, gbogbo nǹkan tí ọba dániwáyé fúnran Yorùbá tó ṣe pé làákàyè wo òṣìṣẹ́ ọ̀tọ̀ níbi tí làákàyè wá ṣiṣẹ́ sí, ká máa lọ orí òkè ibẹ̀ ni làákàyè wá ṣiṣẹ́ sí, ká wà ní ibẹ̀ ni làákàyè wá tó dẹ̀ ṣe pé ń táwọn wá lọ sẹ́dẹ̀ òní lápòṣòkò tó wáyé ìwọ̀n à ń lọ sẹ́dẹ̀ òun láyé òun ní ilé tó wà lẹ́dẹ̀ẹ̀dẹ̀ wáyé. So mo kí gbogbo ẹ̀yin bàbá wa káàkiri àgbáláyé, ojú òní tì yín, gbogbo ẹ̀yin tí ẹ dúró pé ojú òní tì wá, ètò yìí ò ní kú, ẹ̀yin náà ò ní kú, nítorí pé Yorùbá ni mí, Yorùbá Niranmi. À ń fi ètò ya fi ń ṣí ọmọ Yorùbá ní etí pé kí ọpọlọ gbogbo wa kó ṣiṣẹ́, ká fi ìfẹ́ lò, ká fi ìfẹ́ lò. Mo kí bàbá mi ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá, àwọn kan tiẹ̀ sọ pé ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn ni Ìbàdàn kí ni Ìbàdàn kí ni ilẹ̀ Yorùbá, ààrẹ òpìtàn ilẹ̀ Yorùbá tiwa, àwọn tí ò jẹ́ kí ọpọlọ tiwa kó virus. Nítorí mo wà nù fọ́lọ́ bàbá yìí sọ àwọn ọ̀tàn, ìrírí ó jẹ́ ẹ̀ka gbà kó máa bínú bí ewé, ìṣẹ̀lẹ̀ ó jẹ́ o kágbà ó lè tú náà ṣírí. Bàbá wa ààrẹ olùpìtàn, àní wáyé tì, ọpọlọ yóò ní jọba, àní wáyé tì o, àní wáyé tì, nítorí pé gbogbo àwọn history tí èmi ò gbọ́ rí láyé mi mò ń gbọ́ lẹ́nu wọn. Yálà yìí tí mo ti gbọ́ rí tí ò fara pé ìtàwọn tiẹ̀ sọ tó yẹ pé òótọ́ ọ̀rọ̀ dẹ̀ ni wọ́n ń sọ. Wọn ẹnìkan ń pa wọn mọ́ agogo lẹ́nu o, gbogbo ẹni bá sọ pé ó kú bí tẹ́ ẹ fẹ́ gbà igbe rárá lára wọn máa ké wọlé ibi ọba ti wà. Bàbá ẹ̀ ní kú fún wa, bàbá wa ààrẹ òpìtàn ẹ̀ ní kú fún wa, ní wáyé tí o, à ń gbádùn yín, à ń lọ́ọ̀ fún yín, a kó yín jẹ, a gbọ́n yín mu ní gbogbo ọ̀nà ní gbogbo ààyè, nítorí pé iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ àwọn onílẹ̀ ni, iṣẹ́ Yorùbá ni, ẹ fẹ́ kíran yín kó parun, ẹ torí pé ẹ gba ẹ̀sìn ẹ wá fìran yín sílẹ̀. Orúkọ wọn ti pè bàbá yìí náà, wọ́n ní ààrẹ àwọn ẹlẹ́bọ, àwọn ẹlẹ́nu pẹ́ẹ́pẹ́ bí ilẹ̀ mí kan náà ló sọ bẹ́ẹ̀ bí ẹsẹ̀ pẹ́pẹ́yẹ, ààrẹ àwọn ẹlẹ́bọ ni. Ẹ fi ilẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣẹbọ kí lẹ produce fún wa, ẹ jẹ́ àmọ̀ kí ni tẹ́ ẹ ṣe, kí ni ṣebí ṣe lẹ̀ ń takura yín lẹ̀ ń ṣe dáadáa kiri online, ẹ gbà fúnra yín, ṣé yẹn wò ní káwa wá gbà fún yín, àwọn òráyè òṣì, ẹ gbà fúnra yín, ẹ gbà fúnra yín náà, tẹ́ bá gbà fúnra yín sì ẹ nẹ́nu ọ̀rọ̀ pa irọ́, ẹ gbà fúnra yín o, kálukú ń ṣe tiẹ̀ ni. So kí ló wá fèmí tí mi lè di wọ́n mọ̀pò, so wọ́n mọ̀pò ni mí, ojú òní ti wà. Ẹ ṣe gan oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe wàwá tá a jẹ́ akọ́ ìbínú, nítorí mo sọ pé mi ì ní pẹ́ lórí ètò ní alẹ́ yìí, apẹ́ ká tó ti ibi tá a ti lọ tajà lénìí ara òní ni wá, oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe tá a bá rẹ́ni tí ó fẹ́ pè wọlé, àwa tá a jẹ́ náà a kú àìbínú. Ire lójú owó ń rí, ire lójú gbogbo a máa rí o. Àrígiṣẹ́gi tó bá ṣẹ́ igi fúnra rẹ̀ náà ní forí ara ẹ̀ rú o. Gbogbo ẹ̀dá tó bá sọ pé ó kú bí ta fẹ́ gbà lórí ìtìran Yorùbá tá a gbámú yìí, gbogbo ète tán bá ti dá lórí wa, tán bá ti ń dá lórí wa kó máa jẹ́ titi wọn. Ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé, ó ti rí bẹ́ẹ̀. La haula wala quwwata illa billahi lásì. Àwọn àbá àtúbà wò pé bá ṣe pé àìkú láyé o, àbábá Muhammadu o, àbábá Muhammada o, ọ̀kẹ́ mẹ́fà lẹ́gbàájì, àwa ò bá kàn láyé mọ́ o, Tẹ́órátà ti Músà o, ìjìnlá fún Ìsá, Sẹ̀búrátù Dáúdà,
alukùríyánu fòúnṣẹ́ ńlá ọpọ́n ifá fọ̀rúnmìlà. Olúwa ẹ ṣé o, adúpẹ́ nítorí pé ìwọ lọ́ba àrà tó ń fi ayé wa dára re, kò sí alágbára kan lẹ́yìn ẹ. Àwa mọ̀ pé ìwọ lọ́ba tó ń pa ni, ìwọ lọ́ba tó ń yé ni, ìwọ lọ́ba tó ń jí ni. Ṣíò ẹni tó pa ni tí ò lè jí ni, ṣíò ẹni tó pa ni tí ò lè yé ni, ṣíò ẹni tí ò lè dá ẹ̀dá tó lóun fẹ́ pa ẹ̀dá. Ẹni tó bá pa ẹ̀dá ó para ni, ó pè mí tó ń gbénú ẹ̀dá, ẹ̀mí tó ń gbénú tiwa, agbára tó ń gbénú tiwa la fi ń sọ̀rọ̀ jáde, agbára tó ń gbénú titiwa làwa fi ń sọ pé a kì í ṣẹgbẹ́ yín kẹ́kọ́ sì dànù. Agbára tó ń gbénú titiwa ni, nítorí pé ọba adániwáyé ló mọ̀ mí tó dá mi mọ̀ pẹ̀lú iṣẹ́ ọwọ́ mi. Òtítọ́ ni mo gbé dání, rere ni mo dẹ̀ máa ṣe, rere ni wọ́n ò máa ṣe, wọn ò ní ṣe kà. Tóre bá di bí ìpàdé dọ̀hún o, ká wá bọ̀síbọ̀sí oore dìbì mọ́ wa lọ́wọ́, nítorí pé àníyàn ó ṣáájú ohun gbogbo. Ṣé àwọn pánà kan gbà tá a bẹ̀rẹ̀, àwọn babaláwo kan ló wà lẹ́sàlẹ̀, àwọn náà ń tì í. Gbòtí àwọn pásítọ̀ ló ń tì í. Àwọn àfáà kan, àwọn àfáà ọ̀tá ìsìlámù, ẹ máa gbọ́rọ̀ o, àwọn àfáà ọ̀tá ìsìlámù àwọn náà wà lẹ́yìn ẹ̀ náà ń tì. Kò sẹ́ni ẹ̀kọ́ tó ń tèmi o, no pushi lọ́mọ, no dolly lọ́mọ, no nonsense lọ́mọ, no pushi lọ́mọ. Kò sẹ́ni ẹ̀kọ́ tó lè pushi tèmi. Ọba adániwáyé òun ló ní ọ̀rọ̀ tó ń jáde láti inú ọpọlọ, òun ní agbára èmi tó ń gbénú èmi Fákínsọ́lá Ọ̀ṣúnìkẹ́, tó dẹ̀ sẹ́ pé ànẹ́yìn ìran mi sẹ́ etí yín gbọ́dọ̀ sí làákà yín gbọ́dọ̀ ṣiṣẹ́. Ojú òní tiwa, ire lójú owó ń rí, ire lójú gbogbo wa máa rí. Nírò ń gbé sọnù bí ò ṣe ibi ọmọ. Adúpẹ́, àti dúpẹ́ pé ajíṣẹ́ tí ọba adániwáyé nípa kájẹ́ lẹ́nìí. Olódùmarè má fi eléyìí má fi ṣe òpin fún wa. A fẹ́ túká nípa tara máìka túpa nípa ti tẹ̀mí. Ní gbọ́ ikú ara wa lójijì. Ó ṣe wá láburú báyìí kò ní jẹ́ ìpín èmi àti yín. Oroko kòdó kò ní jẹ́ ìpín èmi àti yín o. Gbogbo ẹni bá sọ pé ó máa fi ayé hàn wá, Olódùmarè ó máa fi ọ̀run hàn wọ́n ni. Àṣẹ ti gùn, ó ti rí bẹ́ẹ̀. Bàbá rẹ̀ tó tún fẹ́ bá mi sọ̀rọ̀ ní ẹ̀yìn ètò, ẹ ti mọ WhatsApp number mi. Mi ì fẹ́ máa gbọ́ hi, mi ì fẹ́ máa gbọ́ hello, ẹ ṣe voice note ẹ ṣèdè mi kí n gbọ́. Ẹ ti gbọ́, ire la máa rí o. Ó dàbọ̀ o.